ọjọ́ lọ́jọ́ abínisáyé tí a fi ń jórúkọ mọ́ ọmọ aráyé. Ẹni ọdún báláyé ń kọrin ọpẹ́ f'Olúwa ọba gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́re. Àgbà ìyanu oore ni Madam Janet ń dúpẹ́ fún fọba tó sàtọ̀dẹ̀jẹ́ nínú aláboyún. Ewu rọbí náà fi ń kaláboyún pé ewu ọmọ. Ọ̀rọ̀ rẹ̀ gbajú bó ṣe dun níjó. Ọ̀rọ̀ rẹ̀ gba kó yọ̀ lóníyùngbàyùngbà. Àtọ́kẹ́ ìkànnì mò ń kíkó ayò orí kádùn. Ọmọ alàgbà àjà oníṣọjọ́ ìbí. Aya Elijah máa gbọ́ mi ní gbèjègbèjọ. Ẹbí náà ní kí ọkú ọjọ́ ìbí. Àwọn ọmọ náà ní yeyélé lọ́jọ́ orí. Wọ́n ní wúrà oníyebíye ni mọ́mì kan dójú lówó. Abiyamọ ọlọ́jà rẹ̀ mọ́ ni màmá ń ṣe. Alákọ̀wé tó lámìlaka ni mò ń kí. Ọ̀mọ̀wé tó dángájá ni mò ń kí. Aya Elijah ti gòkè odò káfárá tó yá. Kábínú ẹni ó sagbéjẹ́ mọ́wọ́. Olúwa ti gbé ọ lékè ọ̀tá àṣenídìí tẹ̀mọ́lẹ̀. Madam Janet máa dá kọjọkọjọ. Onígbàgbọ́ lọmọ Mr. Ajao. Aya ire lọ́ọ̀dẹ ọkọ ni màmá 60 ṣe. Ìrẹ̀ládùn bá rìn má tòṣì. Orí ló ṣe ọbẹ̀ kì í ṣe èèyàn. Ògbómọ̀ṣọ́ nílé jẹ́ǹkì òdílé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ Ògbómọ̀ṣọ́ mojókùn. Ògbómọ̀ṣọ́ máa jí lété. Níbi wọ́n gbé ń jẹ kàkọ́ tó mú kọyan gan. Ògbó oṣù ní ìdíyàn. Ògbó èrè ní dọ̀lẹ̀lẹ̀. Ògbó àgbàdo ní dẹ̀kọyan gan lé bàbá tó bí ọlọ́mọ. Ọmọ àfòpọ̀ jà bí ẹlẹ́gbára. Ògbó ló ń bá yín jà tẹ́ ò lẹ́gbọ́n lórí. Wọ́n ṣe bẹ́ẹ̀ lọ máa jí lété ń bá wọn ṣe ni. Ìlú Ògúnlọlá akọni jagunjagun. Ìwọ lọmọ Ṣọ̀ún tí kì í bẹ̀rù ogun. Ọmọ akéré digun. Ọmọ àdẹ́lẹ̀dógún. Ogun jàjàjàjà kókó Ògbómọ̀ṣọ́ rí. Ọmọ ajílété dénú ọkọ sí mi ní. Ẹbí wúre kí ẹ gbó bí olúgbógbó ti gbó. Àwọn ọmọ wúre kí ẹ gbó bí olúgbógbó ti gbó. Kí ẹ gbó bí àgbà kan tó gbó títí fọmọ owó ṣagbára. Ọmọ owó yọ́yọ́yọ́ ó dókínì. Kékeré túbọ̀ máa rọ̀gbà yín ká. Òtútù sílẹ̀ ilé fi ń kóre mọ́ra. Wọ́n lẹ́ẹ̀ ti ṣe tọdún ìkí ẹ̀ṣẹ̀ tàmọ́dún. Tọrọdọọdún ni sápọ́n rúwé. Ọdọọdún èrò wá ń wà. Wọ́n lẹ́mọ̀ bẹ́ẹ̀ ni bí ọ̀bẹ tí bẹ́ṣu àtẹlẹsẹ̀ ayẹ̀ náà. Kí ẹ ṣọdún mọ́dún rọ́mọmọ. Ọdún ọlámọ́lá. Ọdún ire gbogbo. Ọdún àìkú tí ṣe baálé ọ̀rọ̀.